Ẹ̀yin ènìyàn wa ẹ káàárọ̀, ẹ kú dédé àsìkò níbikíbi tá a bá ti ń gbọ́ wa. Fọ́nrán yìí ni mo fẹ́ fi hàn wá. Ẹ wá gbọ́ àwọn àlàyé tí bàbá yìí ṣe lórí fọ́nrán yìí nípa oyè sí Ọ̀ṣọ́sàn tí wọ́n fẹ́ fi olóyè Májàsọ́lá jẹ ní Ilé Ifẹ̀. Òun ni bàbá yìí tú àwọn ọ̀rọ̀ síta. Ẹ̀yin tí ẹ mọ̀ nípa ìtàn Ilé Ifẹ̀, ẹ̀yin tí ẹ mọ̀ nípa Ọ̀ṣọ́sàn, torí this is the first time tí màá ti ẹ̀ gbọ́ mi rò mo máa ń gbọ́ lẹ́nu Ọ̀ọ̀ni tí Ọ̀ọ̀ni bá ń sọ àwọn ìtàn wọ́n máa mẹ́nu bà. Ṣùgbọ́n àwọn ló wá tàn mọ́lẹ̀ sí nǹkan pàtó tó jẹ́, àti wípé àwọn kọ̀ọ̀kan wà tí bàbá yìí sọ nínú fọ́nrán yìí tó jẹ́ pé mi ò gbọ́ rí. Màá fẹ́ kẹ́ wo fọ́nrán yìí ẹ̀yin ènìyàn wa. Ẹ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ o, ẹ̀kọ́ ńlá wà ńbẹ̀ torí mo kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Àwọn nǹkan tí èmi náà ò mọ̀ tẹ́lẹ̀ nípa Ilé Ifẹ̀. Nǹkan ńbẹ̀ ńlẹ̀ Yorùbá o. Nǹkan ńbẹ̀ ńlẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ ká ridíkù ara wa nílẹ̀. In fact, nǹkan tí mi ò gbọ́ rí ẹnu bàbá yìí ni mo ti gbọ́. Nípa adé ààrẹ tí Ọ̀ọ̀ni ń dé sórí, gbogbo ẹni bàbá yìí tàn mọ́lẹ̀ sí. Ṣé pé èèyàn ti lè kú for many years ó sì wà alive? Inú fọ́nrán náà lẹ ti gbọ́. Ṣùgbọ́n nípa ti oyè yìí gangan, the way tí bàbá yìí ṣe yànnà náà rọ nípa ti oyè yìí ni nǹkan tó ń surprise mi. Torí mi ò gbọ́ rí pé wọ́n fìyàn joyè yẹn náà lóòótọ́. Báwo ló ṣe jẹ́? Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ọ̀rọ̀ délẹ̀ o. Torí ojú táwọn èèyàn fi ń wò nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn tó jẹ́ ti side tí wọ́n believe ní ti OPC, nǹkan míì ni wọ́n máa sọ. Torí tá a bá gbé ọ̀rọ̀ yìí ẹ̀wò ń sìn, the way tí bàbá yìí fi gbé ọ̀rọ̀ yìí ń sìn, ẹ rí pé ó wà somehow. Ṣùgbọ́n mi ò ní fẹ́ sọ̀rọ̀ pọ̀ jù mí àtọ́. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa wo fọ́nrán kẹwò tán. Kò ní jù báyìí lọ o. Ọmọ yín náà ni Àkàlàmàgbò TV, ẹ jẹ́ ká lọ sọ́hùn, kẹ́ jẹ́ ká lọ wò. Ó nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí adẹ́ni lórí ẹ̀rọ ayélujára tó ń gbé káàkiri. Ó ń gbé káàkiri lọ́tùn, ó ń gbé káàkiri lósì. Wọ́n ní oyè kan tún wà tó jẹ́ oyè jagunjagun ilẹ̀ Yorùbá tó tún lágbára ju oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ. Wọ́n ní oyè Ọ̀ṣọ́ọ̀sì. Àwọn tí wọ́n ń gbé kiri ẹnu pé kò wá sẹ́ni tí oyè náà tọ́ sí tó ju olóyè Sunday Igboho. A lè gbọ́ pé ọba aláyé kan náà kó náà ti sọ̀rọ̀ nípa kínní pé àwọn ń pètò ẹ̀ lọ́wọ́ pé Ọ̀ọ̀nìrìṣà ọba Babátúndé ẹni ìtàn gúúsì kábíyèsí Ọ̀jájá kábíyèsí o. Wọ́n ní àwọn náà fẹ́ fi olóyè Sunday Igboho jẹ oyè yìí. Wọ́n lóyè tó lágbára ni tó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò kò tẹ̀ sílùú ẹ̀ nínú oyè jagunjagun ilẹ̀ Yorùbá. Ààrẹ. Olótùú ẹ ṣé. Ẹ mọ̀ èmi pé ṣe rí gbogbo nǹkan tí rọ́bà ti wà ń di ẹ̀, ẹ mọ̀ pé mi ò ní súnmọ́. Èmi ò dẹ̀ ń fẹ́ ibi tá a máa ti fi gbá kan bọ̀ kan nínú. Olótùú, kò sí ohunkóhun tí ó ń jẹ́ oyè Ọ̀ṣọ́ọ̀sì nílẹ̀ Yorùbá. Bá bí mi léèrè pé kí n já wo. Ṣe rí àkọ́kọ́, ó dàbí Ṣàngó. Ṣe mọ̀ pé Ilé Ifẹ̀ ni Ṣàngó wà, àmì ni Ọ̀rànmíyàn tó yọ bí Ṣàngó ló ti jáde. Ká wá sọ pé oyè kan wà ń sìn Ọ̀rànmíyàn ni wọ́n ń pè, kẹ́nìkan wá jẹ oyè Ọ̀rànmíyàn. Ṣe mọ̀ pé orúkọ ni ọ̀rọ̀ ni mo yàn. Gbogbo àwọn ọmọ Aláàfin nísìn tó bá máa pera wọn, wọ́n á ní àwọn ọmọ Ọ̀rànmíyàn. Wọn ò ní pé orí ìtẹ́ ààfin Ọ̀yọ́ ní Ọ̀rànmíyàn, oyè Ọ̀rànmíyàn. Aláàfin tìlú Ọ̀yọ́ ni wọ́n máa pè. Wọ́n á wá pè ní ọmọ Ọ̀rànmíyàn. Ọ̀rànmíyàn ọmọ Odùduwà. Kẹ́nìkan wá dìde sí kó wá ní òun jẹ́ Odùduwà. Ṣe mọ̀ pé orúkọ ni Odùduwà. Orí ìtẹ́ tí wọ́n jókòó sí ni ìtẹ́ Odùduwà. Nítorí kí ló dẹ̀ ṣe jẹ́ bẹ́ẹ̀? Odùduwà lẹni àkọ́kọ́ tó jókòó sí orí ìtẹ́ yẹn. Orúkọ Odùduwà ti àtàṣì mọ́ ìtẹ́ yẹn. So gbogbo àwọn ọmọ ẹ̀ tán bá jókòó ń bẹ̀, tá a bá máa àdírẹ́sì wọn, à sọ wípé wọ́n jókòó lórí ìtẹ́ Odùduwà.
ìyẹn ni pé wọ́n jókòó lórí ìtẹ́ bàbá wọn, kì í ṣe pé wọ́n wá sọ pé orúkọ bàbá wọn ni oyè tán jókòó lé lórí. Ṣé mọ̀ pé tó bá máa clarify oyè wọn, wọ́n á ní Ọọ̀ni tìlé Ifẹ̀. Now ká wá sọ pé irú ọba gangan, ọba Ọ̀ṣun gangan, ọba Mákin, ọmọ tó bá wá tinú ilé yẹn jáde èsì tó bá jẹ Ọọ̀ni tìlé Ifẹ̀, ká wá ní ó jẹ ọba, ó wá sọ pé ó jẹ Ọ̀ṣun gangan, ọba Mákin. Ṣé mọ̀ pé orúkọ bàbá wọn ni? Ṣé mọ̀ pé kí náà ti ń pè Ọbàtálá ó sì ní àrólé nílé Ifẹ̀? Ṣé mọ̀ pé Ọbàtálá, Ọbàtárìṣà orúkọ ni? Abọrẹ̀ Ọbàtálá àtàṣojú Ọbàtálá ló wà. Ká wá sọ pé èèyàn kan á wá fún ẹnìkan ní oyè, ká wá pè oyè yẹn ní Ọbàtálá, ṣé ó ṣeé ṣe? Tí gbogbo wa bá máa sọ̀rọ̀ Ifá lẹ́nìí, à á sọ pé Ọ̀rúnmìlà, àbí? Ǹjẹ́ ẹ gbọ́ láti ìgbà tán ti ń dárúkọ àwọn oyè Ọ̀rúnmìlà, oyè tó ga jù ní oyè Àràbà, Àgbọ̀ngbọ̀n, àbí? Now follow by àwọn akápò Ifá, ìkíní kan Ifá, ìkíní kan Ọ̀pẹ, ìkíní kan Ọ̀pẹ, bọ́n ṣe máa tò wọ́n nìyẹn. Àárí èèyàn tán máa sọ pé ó jẹ Ọ̀rúnmìlà. Ṣé mọ̀ pé orúkọ Ọ̀rúnmìlà ni orúkọ ẹ̀ yẹn? Ifá yẹn ló wà attach gbogbo àwọn èèyàn papọ̀ mọ́. Lábẹ́ Ifá yẹn láti wá mú àwọn oyè Àgbọ̀ngbọ̀n, oyè kíní kan Ọ̀pẹ, Igbá kan Ọ̀pẹ, Àràbà, nǹkan, àwọn akápò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò séèyàn tó máa dìde mọ́ sí kẹ́ irú Àràbà àgbáyé tó wà nífẹ̀ẹ́sì kó wá sọ pé òun jẹ Ọ̀rúnmìlà. bẹ́ẹ̀ ló ní pé orúkọ lásán ni. Orúkọ ní Ọ̀ṣọ́ọ̀sì o, kò ń ṣe oyè. kì í ṣe oyè o. Ọ̀ṣọ́ọ̀sì dàbí tá a bá fẹ́ sọ pé military intelligence ní ilẹ̀ Ifẹ̀. Tí ọba bá fẹ́ lọ sí anywhere kí Ọọ̀ni tó débẹ̀, Ọ̀ṣọ́ọ̀sì ló máa kọ́kọ́ lọ, á lọ wojú ilẹ̀ wò, ṣé wàhálà wà? Ṣé mọ̀ pé tí president Nàìjíríà bá ń lọ bí kan sí, àwọn security kan ti wà tó máa lọ ahead under military intelligence. Àwọn èèyàn máa lọ, bomb detector ó máa lọ under DSS, national security, láti ọ̀dọ̀ àwọn navy, látọ̀dọ̀ àwọn air force, látọ̀dọ̀ àwọn Nigerian army, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọlọ́pàá máa wà ń bẹ̀. Kẹ́nìkan wá dìde nínú wọn gbà, despite pé torí pé ó ti jẹ́ ọ̀gá àgbà jagunjagun, kó wá sọ wípé mo jẹ sójà. Oyè sójà. Oyè wà náà, general wà, kìíní kan wà, sergeant wà, major general wà, lieutenant colonel wà, lieutenant general wà, brigadier general wà. kò lè pé láǹkì ẹ̀yìn sójà. Gbogbo àwọn oyè yẹn pátápátá abẹ́ ibo náà ti ń gbà sójà. kò lè ní láǹkì tèmi báyìí o. Irú ẹ̀yà màṣà, kìíní kan yá commander, kìíní kan under air force náà ti ń jẹ yẹn. Admiral kìíní kan nǹkan navy ló nìyẹn. Inspector kìíní kan, DSS kìíní kan, ASP kìíní kan, àti mọ̀pọ̀ ọlọ́pàá ni. Kéèyàn kan wá dìde sí kí Inspector General of Police kó wá dìde sí kó ní mo jẹ ọlọ́pàá. àbí kò ní láǹkì mi báyìí, láǹkì ọlọ́pàá ní láǹkì. ló ẹ̀. No, ó lè sọ bẹ́ẹ̀ pé kò ní pé láǹkì wọn pé ọlọ́pàá ní láǹkì wọn. kò lè sergeant kìíní kan that is it. Now Ọ̀ṣọ́ọ̀sì jẹ́ olórí ogun tí ń tẹ̀lé ọba, ẹlẹ́ṣọ́ ààbò ọba ní Ilé Ifẹ̀. Operation náà ó ti gbé táìtù gbogbo ilẹ̀ Yorùbá dání pé kí náà ti lè chief security officer ọba gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire, ilẹ̀ kóòtù Oòjíire, ilẹ̀ Odùduwà. Tó bá jẹ́ pé oyè ni, ẹ máa ti gbọ́ wípé gbogbo àwọn Ọọ̀ni tó ti jẹ, wọ́n á ti yan ẹnìkan sí ipò oyè yẹn. Ifẹ̀, ṣe mọ̀ wípé oyè kan wà nílé Ifẹ̀, Gbọ̀ǹkà.
oyè kan wà nílẹ̀fẹ̀ àgòrò abọ́gun bọ́ọ̀lù ṣe mọ̀ pé kò sí ìtàn ìjẹ́nu àwọn oyè yẹn. Now bàbá wa tí wọ́n di ilé Ọbàtálá mú lẹ́ni ṣe mọ̀ pé oyè ìdílé Ọbàtálá nìyẹn kò sí bá ṣe fẹ́ fi Ọọ̀ni jẹ tí kò ní lu ọjọ́ 5 nínú tẹ́ḿpù yẹn tó bá fẹ́ jẹ Ọọ̀ni o pé wọ́n fẹ́ fi jẹ Ọọ̀ni o tó fẹ́ confam àṣọ ni ó gbọ́dọ̀ lu ọjọ́ 5 yẹn kó pé mẹ́ inú ibi tó dẹ̀ wà yẹn náà ni ọ̀ṣọ́ọ̀sì yẹn wà òòṣà tó bí gbogbo ọ̀ṣọ́ọ̀sì ń bọ káàkiri gbogbo ayé ara ọ̀ṣọ́ọ̀sì náà ti ya wọ́n kúrò inú ibẹ̀ ló wà òun ni orí ọ̀ṣọ́ọ̀sì yẹn ni Ọọ̀ni máa ń gbé kiri tó máa ń gbé sínú kẹ̀kẹ́ pẹ̀lú aṣọ white tó máa bu ọtí lé lórí mind you ọ̀ṣọ́ọ̀sì tá à ń wí yóò tí kú o quote me anywhere bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọn máa gbọ́ bá ṣe ń sọ yìí. ẹja yìí wà ní ìdílé máa dàrú àtọ́jọ́ ní jẹ́ àtúntò ẹtẹ́ni yẹn ti wà. tó ti lọ tó ti wà ẹ̀mí ẹ̀ ṣì wà nú ààfin ó ń gbé pẹ̀lú ọba nú ààfin bẹ́ẹ̀ ó sì ń exist bírú Yèyé Mòru tí mo sọ fún ìkọjá tó bá ń rí àwọn èèyàn ò lè dààmú ní ọjọ́ tó máa gbé jáde yẹn wọ́n jọ ń wọ́de ni ókè gbogbo ọtí tó máa ń dàlé lórí yẹn kò ṣe máa ṣàn sílẹ̀ lẹ̀ ẹ mọye kàtí símà tó máa ń bọ́ sórí ẹ̀ ṣe mọ̀ pé tó bá yẹ pé nǹkan tí kò ń ṣe pé ó ń mú lọ ni ó máa ṣàn lẹ̀ ni. now ṣe mọ̀ wípé ìjó kan wà tó ní máa jójó ẹ̀ tó máa ti jáde kúrò nílé ọ̀ṣọ́ọ̀sì kan tó gbé bọ́ta ìjó yẹn bọ́ ẹ̀ẹ̀kan lọ́dún náà ni Ọọ̀ni máa jó nídìí àgbá yẹn ìjó yẹn náà máa lu kóso òòṣà tó ń lù yẹn ọ̀ṣọ́ọ̀sì kì í ṣe oyè orúkọ èèyàn kan pàtíkúlálì ni orúkọ tiẹ̀ tó fi ń pè ní ẹ̀ tó bá máa pe Ògún sí tó bá pè wọ́n á ní Ògúnláká ayé Ọ̀ṣìmọlẹ̀ ọ̀ṣọ́ọ̀sì náà ní àpèjá tiẹ̀ ọfà tó máa ń wà lọ́wọ́ ọ̀ṣọ́ọ̀sì yẹn àtàmátàsé ni ọ̀ṣọ́ọ̀sì assignment ẹ̀ ní protection ilé ọba àti agbègbè ọba ṣùgbọ́n ìbànújẹ́ pátápátá ni nígbà tẹ́mi kan gbọ́ kínní ẹ̀ lórí program Lady K táwọn sọ tó ń sọ pé ọba kan sọ mo wá rí pé ẹni tó sọ̀rọ̀ yẹn ẹni tó sọ pé ó sọ̀rọ̀ yìí tẹ́mi fúnra mi wò ó mo rí pé inú ilé mi lọ̀rọ̀ ti ṣẹ̀ jáde. bẹ́ẹ̀ ni so now wíwá tí Sunday Adéyẹmọ wá sí Èkó kọjá yàn pé Bàrígà ló lọ ṣe rí ẹ má jẹ́ ká torí pé tèmi àti níjà ń sìn torí pé èdè àìyedè ti wà láàrin wa kí wọ́n máa pè é lórúkọ tẹ́ kì í jẹ́ kò bọ́ sí i n ta bá ń fà ní ká fà ká yanjú ẹ̀ Yorùbá dẹ̀ sọ pé ààrẹ má jà kò sí ajá má parí ni ò dáa. Mo fẹ́ fi àsìkò yìí correct gbogbo ọmọ Odùduwà káàkiri ayé pé kò sí oyè tí ń jẹ́ oyè ọ̀ṣọ́ọ̀sì. Nígbà tí Ṣàngó fúnra ẹ̀ máa ń ṣígun lọ́kọlù Òwu ó rí pé agbára òun nìkan ò ká ẹ ṣáà mọ̀ wípé Gbọ̀ǹkà pẹ̀lú Ṣàngó ti ìlú Ẹdẹ àwọn tó ń kógun já kí náà ti ń pè Òwu ni ẹ Gbọ̀ǹkà àti Ṣàngó ni wàhálà tún bẹ́lẹ̀ láàrin wọn kó tó di pé Gbọ̀ǹkà fi Ọ̀yọ́ lẹ̀ kó tó gba Ilé-Ifẹ̀ lọ padà Gbọ̀ǹkà nìkan ṣo ló sọ fún Ṣàngó wípé gbogbo ohun tó fi ń ṣagbára kò juná tó wà lẹ́nu ẹ̀ lọ sódì ẹ̀fọ́ kí gbogbo Ọ̀yọ́ pátápátá kan lọ ṣagijọ fún ọjọ́ méje gbogbo ògbó Ọ̀yọ́ dẹ̀ lọ ṣagijọ Gbọ̀ǹkà wa ní ó wá sùn sílẹ̀ wọ́n wá dáná lé lórí nígbà tó máa jáde ó jáde lójijì oyè jagunjagun ní oyè Gbọ̀ǹkà oyè alágbára ni àwọn èèyàn dẹ̀ sì ń jẹ oyè Gbọ̀ǹkà so tí ọ̀ṣọ́ọ̀sì bá jẹ́ oyè ní sà láti bí ẹgbẹ̀rún ọdún ó lé sẹ́yìn wọ́n á ti fẹ́ lòmíì jẹ náà ṣé bẹ́ẹ̀ náà ni kò sọ ọmọ akínlẹ̀ Yorùbá mọ́ ni
so olótú ẹjẹ jẹrí tó bá ń bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ káwa náà tún lo làákàyè wa ṣe mọ̀ pé ilé bàbá tèmi sin ọba náà ń jẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ káwa sọ wípé àwọn tí wàá jọba yẹn orí ìtẹ́ tí irun òye bá ti ń wù tẹ́lẹ̀ tí ó bá pẹ́ tẹ̀ ti jẹ oyè yẹn wọ́n máa ń wú oyè yẹn jáde padà wọ́n á jí bẹ́ẹ̀ àwọn èèyàn ni ò sí láti joyè yẹn ṣùgbọ́n kì í ṣe fún ẹ tí oyè yẹn bá ti kọjá 100 ọdún kan ó lé 120 oyè yẹn ti ṣe kí ni ó ti parun kábà máa sọ pé ẹgbẹ̀rún tó bá jẹ́ wípé ẹnìkan wà tó máa ń jẹ oyè kan wà tó ń pè ní oyè ọ̀ṣọ́ọ̀sì ni ṣe mọ̀ pé jọ́ tó máa ń gbé ọ̀ṣọ́ọ̀sì jáde yẹn Ọọ̀ni máa sọ wípé dandan ni káwọn fi olóyè yẹn káwọn fi jẹ ṣe mọ̀ pé gbogbo àná kan ló mú gọ̀ so gbogbo àwọn tó bá pín ètò yìí kó pín kó kan lè ní ké lára point of correction kò sí oyè tó ń jẹ́ oyè kò sí oyè tó ń jẹ́ oyè ọ̀ṣọ́ọ̀sì ọ̀ṣọ́ọ̀sì dàbí chief guide tó ṣiṣẹ́ as kí náà ti fi CSO bí ló jẹ́ CSO láàárín àwọn ẹlẹ́ṣọ́ ààbò ọba ṣùgbọ́n ọfà tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ọfà yẹn dàbí ìmùlẹ̀ atamátàsé ni tẹ́ bá dé tẹ́ḿpù Ọbàtálá nílé Ifẹ̀ ọ̀ṣọ́ọ̀sì lẹ máa rí tán yà sórí ilé kan bẹ́ẹ̀ tó gbé ọfà dání ọ̀ṣọ́ọ̀sì ni ẹ bá dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn àgbààgbà ní ilẹ̀ Oòduà wọ́n mọ̀ dájúdájú wípé ẹni tá à ń pè lọ́ṣọ́ọ̀sì ẹ̀mí ẹ̀ ó sì iṣẹ́ ẹ̀mí nínú ààfin bẹ̀ òpó ọba tó bá jẹ lórí ìtẹ́ Odùduwà pátápátá gbogbo Ọ̀ọ̀ni tó bá jẹ ń bẹ̀ lòun àti wọn jọ máa ń lògbà bí Yèyé Mòru àti Ọ̀ọ̀ni ṣe ń lògbà tó jẹ́ pé kò sọ ọba Ọ̀ọ̀ni tó máa jẹ lórí ìtẹ́ Odùduwà tí kò ní ṣọkọ Yèyé Mòru wọ́n ti sọ̀rọ̀ yẹn fún yín rí pé ọkànga tó wà nínú ààfin yẹn tẹ́ pé omi yẹn ni bàbá wa Ọ̀ọ̀nìrìṣà máa ń mu ìyá yẹn máa ń jáde kì í ṣe ìyá sísí ni òun náà ń ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí olórí nínú ààfin bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ọ̀rọ̀ tí mò ń sọ yẹn àwọn tọ́rọ̀ yẹn yé wọ́n mọ̀ tó bá jẹ́ pé irọ́ lábala àwísí àwọn tó bá wo ètò yìí kó tá ìpẹ́ síbẹ̀ pé irọ́ ni Ọ̀ọ̀ni ò lè travel kó má dágbére fún Yèyé Mòru tí Yèyé Mòru bá dẹ̀ fẹ́ tẹ̀lé wọn travel wọ́n jọ ń lọ ni ṣebí mo sọ fún ìkọjá wípé adé àrè tí bàbá wa ń gbé sórí yẹn pé odidi èèyàn ni ó nílé tiẹ̀ ń lèfẹ̀ ó níyàwó ó ní gbogbo nǹkan tá a níyì ó tẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ mí lèfẹ̀ ṣùgbọ́n àwọn ordinary èèyàn ò lè dá mọ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì ṣe rí náà kẹ́nìkan wá sọ pé òun jẹ oyè adé àrè ṣe mọ̀ pé orúkọ adé yẹn ni àrè wọ́n ṣe oyè. kì í ṣe oyè di ó lé èèyàn kan tó dẹ̀ ní access sí òun ni bàbá wa Ọ̀ọ̀nìrìṣà bàbá wa Ọ̀ọ̀nìrìṣà ò dẹ̀ lè gbé adé yìí rù láì ṣe pé ó wọnú ilé ibi tó ṣọ́ọ̀ṣì wà yẹn so tí oyè yẹn tó bá jẹ́ pé oyè ọ̀ṣọ́ọ̀sì máa ń jẹ́ jíjẹ ẹgbà mi gbọ́ kò ń ṣe ará àta náà máa fún lóyè yẹn ọmọ bíbí Ilé Ifẹ̀ ló máa jẹ oyè ọ̀ṣọ́ọ̀sì. now ṣe mọ̀ wípé àwọn kan wà kó tó fi wọ́n jẹ àwọn ọba kan Ilé Ifẹ̀ wọ́n máa fi wọ́n jẹ kí náà ti máa ń pè máa rántí oyè wọn yẹn ó ní oyè kan tó máa ń jẹ nílé Ifẹ̀ táwọn ọba kan tó bá máa jẹ Ifẹ̀ náà ti ń jẹ lákòrẹ́ Ifẹ̀ wà. now Àgòrò Ilé Ifẹ̀ náà ti ń jẹ tí oyè Sòókò Ifẹ̀ náà ti ń jẹ Sòókò anybody tó bá dẹ̀ jẹ Sòókò àwọn oyè ọba kan wà Ilé Ifẹ̀ tẹ́ni ẹ̀ entitled sí. now ṣé mọ̀ wípé kí náà ti ń pe ọba yìí
Ọlátẹ́rù Ọlágbẹ̀gí ọba Olúgbò ṣe mọ̀ pé òun náà jẹ sòókò kó tó lọ jẹ Olúgbò tó jẹ yìí. Now tí Ọ̀ṣọ́ọ̀sì bá jẹ́ oyè at least àti máa ráwọn tó ti mọ importance ẹ̀ láàrin Ilé Ifẹ̀ ń bẹ̀ àmọ́ àti ráwọn tó ti máa jà jù. Wọ́n á ti jáde. Oyè yìí ṣé ìdílé tó Ọ̀ṣọ́ọ̀sì tó ti jáde ṣé kò sí ọmọ mẹ́. Àwọn tí wọ́n ń gbé kiri ẹnu pé àwọn àgbà Yorùbá kan náà ti dìde pé olóòtú irọ́ ló wà ń bẹ̀ o. Bàbá wa Ọ̀nìrìṣà ò ní jẹ́ sọ̀rọ̀ ẹ̀ láyé. Ṣèbójú táyì láti sọ yìí. Orú ọmọbìnrin tẹ́ ẹ sọ yẹn ọ ti sọ pé. ṣe rí ohun tèmi rí ń bẹ̀ tí mo rí ń bẹ̀ ni wípé ṣe rí Yorùbá sọ pé tá a bá fẹ́ ni níbì kan èèyàn ò kì í tábẹ́rẹ́. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò institution kan ni. Oyè Ààrẹ Ọ̀nà Kakanfò institution kan ni ṣùgbọ́n Ọ̀yọ́ náà ti fọ́ọ̀mù institution yẹn. Ọba kan ṣoṣo ló dìde pé ẹ jẹ́ ká fọ́ọ̀mù institution yìí. Èèyàn kan gbọ́dọ̀ wà tó máa lead ogun lọ. Ṣe rí wọ́n ṣe sọ pé oyè jagunjagun kan ṣe mọ̀ pé gbogbo àwọn ọmọ olórí ogun ìlú Ìbàdàn tí wọ́n ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ dáadáa tó ja ìjà Yorùbá tó jàjà Fúlàní tó ṣẹ́gun ṣe mọ̀ pé Ìbàdàn ni gbogbo wọn pọ̀ jù sí. Irú Ògúnmọ́lá olódògbó kẹ̀rìkẹ̀rì lójú ogun ṣe mọ̀ pé ìran wọn ṣì wà láyé. Èmi ti meet àwọn ọmọ wọn rí ní ibì kan tí wọ́n ń pè ní Warlord Descendant Congress nìbàdàn. Ṣe mọ̀ wípé kí náà ti ń pè kí ni mo ti fẹ́ pe ìran Lísàbí wọ́n ṣì wà láyé. Ṣódẹkẹ́ wọ́n ṣì wà. Now Kúrúnmí Tìjàyè ìran wọn ṣì wà. Àwọn ọmọ ẹ̀ máa attend meeting àwọn warlord yẹn. Tí Ọ̀ṣọ́ọ̀sì bá jẹ́ jagunjagun fún gbogbo ilẹ̀ Yorùbá a máa rí history pé oyè báyìí ni Ọ̀ṣọ́ọ̀sì jẹ. Orúkọ ni alágbára ni Ọ̀ṣọ́ọ̀sì ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ó padà di òrìṣà àkúnlẹ̀bọ ni kì í ṣoyè. Ṣé mọ̀ wípé irú Gbọ̀ǹkà yẹn sì ìran wọn ṣì wà láyé Ilé Ifẹ̀ náà ṣe ń jẹ oyè Gbọ̀ǹkà. Ìran Àgòrò ìran wọn ṣì wà láyé náà ṣe ń jẹ Àgòrò. Tìmì ti Ẹdẹ ìran àwọn Tìmì Ọlọ́fà náà yẹn ṣì wà láyé ní oyè Tìmì Ṣìṣe Dúró Lẹ́dẹ. Ṣe gbà mí gbà bẹ́ẹ̀ gbàgbọ́. Now ìran Odùduwà bí Odùduwà ṣe lágbára tó bímọ táwọn ọmọ ẹ̀ tẹ̀dó káàkiri tó ṣèbí torí pé ìran wọn ṣì wà láyé lóníkálukú ṣe ń du orúkọ bàbá ẹ̀. Olùmẹ̀gbọ́n tí tó bá máa pe Olùmẹ̀gbọ́n wá ní Olùmẹ̀gbọ́n Ọlọ́fin Àjáyè. Tí wọ́n bá máa pe àwọn Elégùṣì wọ́n á ní ìran Ọlọ́fin ni wọ́n. Now tó bá máa sọ pé bàbá wa Kábíyèsí Onírù wọ́n á ní ìran Ọlọ́fin ni wọ́n. Now tó bá kú òun bẹ́ẹ̀ tó bọ́ sí Ajíran ìlú Òjòmú tó bá máa sọ̀rọ̀ Ifẹ̀ náà máa translate ẹ̀ lọ. Tó bá máa sọ̀rọ̀ Adó-Odò Ọ̀tà Ọlọ́fin tìlú Adó-Odò Ọ̀tà ibo náà máa sọ sí ọ̀dọ̀ Ọlọ́fin. Now ká bá máa sọ̀rọ̀ kí náà ti ń pè Kábíyèsí bàbá wa Rílíwáànù Àrẹ̀mú Òṣùọlá ní olówó Èkó wọ́n á ní ọmọ àtùpàkùpà àdúǹgọràn. Wọ́n á ní bọ́n ṣe ń túṣe ló ń jó wọn lọ́wọ́ àwọn tó wá ń jó lọ́wọ́ wọ́n fi ọwọ́ yẹn wọ́n fi ń banu. Now kéèyàn kan wá dìde sí pé wọ́n á sọ pé mo jẹ́ àtùpàkùpà àdúǹgọràn nígbà tó yẹ pé ohun tó ń pè látùpàkùpà àdúǹgọràn yẹn orúkọ tiẹ̀ nìyẹn. Kò ń ṣòye kéèyàn kan dìde lẹ́kọ̀ọ́ sí kó wá sọ pé mo jẹ́ Adímú. So tẹ bá wo irú Akíṣíkù Aláwòrò Ẹ̀yọ̀
tìlú Èkó oyè adímú ni kó wá dìde lọ́la kó wá sọ pé mo jẹ adímú ṣe mọ̀ pé ó ti joyè míì tó tún ju oyè aláwòrán ẹyọ lọ́sìn onífìlà funfun ni nílùú Èkó báyìí. now gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ṣe rí bàbá wa tó sọ̀rọ̀ olótùú ẹ jẹ́ káwọn bàbá wa máa ro àròjinlẹ̀ àwọn tó lè dá wàhálà sílẹ̀ nígbà tí Lady K sọ̀rọ̀ ẹ tí mo ń gbọ́ kínní ẹ àwọn bàbá tó arrange ṣe mọ̀ pé mo sọ̀rọ̀ kan kọjá ní program tá a ṣe mo ní kí ba Gani Adams fúnra ara ẹ̀ kó lọ bá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kán mú lọ bá ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo èdè àìyedè tó wà láàrin ọkọ ṣe kí ni kan parí ẹ̀ now tó bá parí ẹ̀ kán wá pé Ìbà Gani Adams pẹ̀lú Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ìṣàpapọ̀ wọ́n parí ẹ̀ àsìkò yìí kì í ṣe àsìkò ìjà àwọn ọmọ ẹ̀yìn Gani tó dẹ̀ ń bọ́ ta tó sọ pé àwọn ń gbèjà Gani kí bá Gani ṣe kí ni kó fún àwọn létí kan sowé agbẹjẹ kan so mọ́wọ́ ṣe mọ̀ pé mo sọ ní program kan now the same thing ni kí Sunday Adéníyì Ìgbòho ṣà kóun náà pe àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ̀ kó kan so ìwé agbẹjẹ mọ́wọ́ inú program yẹn ni mo ti sọ̀rọ̀ bàbá Èkìtì ṣùgbọ́n ìgbà táwọn aláṣìgbọ́ kan máa gbà mọ́ mi lọ́wọ́ wọn ni mo kórìíra Sunday. àwọn kan tiẹ̀ ní pé ẹ bá fẹ́ dárúkọ ẹ̀bí polóyè ìṣẹ̀kan wà ní Sunday Igboho Sunday Adéyẹmọ pé. so kò ṣe rí iye ayé táwa yìí orúkọ ni wọ́n máa fi pe ọba aládé kan tó fi táìtù ẹ̀ sí ọmọ orí tẹ́lẹ̀ mi Gani Adams gbogbo wa pátá la rí pé ẹ̀rí ìtayé ni wọ́n declaration wà pé lágbájá ni Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá oyè yìí sí ṣùgbọ́n tẹ́ bá máa wo program yẹn tí mo gbọ́ ti Lady K yẹn ó yẹ kí Ìbàdàn kan jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Abẹ́òkúta kan jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìjẹ̀bú kí Èkó kan jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tí ò bá sí ní orí ìrun wọn kì í fi tipátipá wu jáde tó bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń ààrẹ irú bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe mọ̀ pé àwọn ni ààrẹ àgọ́ of Egbaland Aláké fi wọ́n jẹ́ kán tó di pé wọ́n lálàá kán fẹ́ jẹ pírẹsidẹ̀ntì rárá ààrẹ àgọ́ ilẹ̀ Ẹ̀gbá wọn sọ pé ààrẹ àgọ́ gbogbo ilẹ̀ Yorùbá ààrẹ àgọ́ of Egbaland ni bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu president Nàìjíríà ìyàwó wọn ní yèyé ààrẹ àgọ́ of Egbaland nígbà tó dẹ̀ máa fi wọ́n jẹ Aṣíwájú of Lagos ní ìgbà ayé bàbá wa Ọba Adéyínká Oyèkán ojú ìtayé ni gbogbo wa rí pé institution kan ni Aṣíwájú of Lagos ìyàwó wọn yèyé Aṣáájú of Lagos Wàsíù Àyìndé Olúọmọ of Lagos ó ti di oyè wọ́n ti announce ẹ̀ fún gbogbo ayé ti rí wọn anybody tó bá fẹ́ address wọn sí oyè wo ló fẹ́ fi address wọn now tí mo bá mọ oyè tí Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ṣàjẹlé mi màá address ẹ̀ pẹ̀lú title ẹ̀ oyè yìí sí so but mi ò address èèyàn pẹ̀lú title ẹ̀ it doesn't mean pé bóyá ọ̀tá ẹni mi. Tẹ́ bá wo program tí mo ṣe tí mo sọ̀rọ̀ bàbá Èkìtì ń bẹ̀ mo sọ pé kí ààrẹ Ìbà Gani Adams gbogbo àwọn èèyàn tí wọ́n ti ṣe àṣìṣe sí kán lọ ṣe àtúnṣe pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Kakanfò kan ò dìde rí kó wá sọ pé mo ju ọba lọ nílẹ̀ Yorùbá pé ọ̀rọ̀ yìí ó ti fa ìbínú ìkùnsínú wà láàrin àwọn bàbá kan sí Ààrẹ Ọ̀nà Kakanfò fún rẹ̀ correction tó dẹ̀ wà ń bẹ̀ ni wípé nǹkan ẹyọ kan tí mo tún rí nínú fọ́nrán tí wọ́n ti sọ̀rọ̀ pé Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun ilẹ̀ Yorùbá èmi o kàn béèrè lẹ́lúwì ẹ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ní Òṣùgbó àpènà wà lóṣùgbó ó lè jẹ́ Òṣùgbó Ògbóni Àbáláyé Ògbóni Gold
ògo ni àkálá ògo ni ìmùlẹ̀ àwọn tó ń lo